alága wa lórílẹ̀‐èdè Benin tí a mọ̀ sí Mr. Adédàpọ̀ kí bàbá wa kú ọjọ́ ìbí àdúpẹ́ fọ́lọ́run. Alága àwọn ọmọ Òṣogbo lórílẹ̀‐èdè Benin là ń ṣe ọdún kan ní fún bàbá wa kí wọ́n pẹ́pẹ́pẹ́ ní ayé kí Ọlọ́run bá kó mọ̀ tó yáwọ́ kó fi pa wọ́n. Àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè torí ó tó ọpẹ́ ó jọpẹ́ lọ. Lóòótọ́ náà wọ́n dá ọjọ́ òbí síwájú kí a tó rí i pé ẹni tó jẹ́ bàbá kí wọ́n dá ọjọ́ òbí àti àbúrò wọn àti ẹ̀gbọ́n wọn tó wà ní ilẹ̀ Haúsá. Ọjọ́ òbí ni wọ́n sọ fún wa wípé àwọn fẹ́ ṣe tí gbogbo àwọn ọmọ ti gbọ́ lẹ́nu kan ṣá ni ẹni tó jẹ́ bí ìyá fún wọn tó bí wọn ni wọ́n jáde láyé. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹniwájú kẹ́yìn ẹlẹ́yìn náà sì síwájú. A dúpẹ́ ìyá wọn ṣaláìsí òní ló jẹ́ oṣù kan àti ọ̀sẹ̀ kan tí ìyá wọn ṣaláìsí. Ọjọ́ bí wọn wá jẹ́ on the 25 nínú oṣù kẹrin ọdún 2026 tí ó sì jẹ́ pé gbogbo àwa ọmọ káàkiri gbogbo àgbáláyé ẹ tó wà ní Nàìjíríà ẹ tó wà nílé ìlú òyìnbó ẹ tó wà ní Africa country náà gbogbo apápátá abáyín àti gbogbo àwọn ìyá wa àti bàbá wa wọ́n ń ṣe ọjọ́ ìbí lónìí pé ọjọ́ náà yóò mọ rí ẹ̀mí yín ó gùn fún wa ẹ̀mí yín ò ní gùn ìyà fún wa pẹ̀lú ògo t'Ọlọ́run. Mo sì ń dúpẹ́ ní ọwọ́ gbogbo ọmọ bíbí ìlú Òṣogbo káàkiri especially ní orílẹ̀-èdè Kútọ̀nù. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbárùkùtì ní gbogbo ìgbà tí mo bá pe ọmọ bíbí ìlú Òṣogbo lórílẹ̀-èdè Kútọ̀nù tí ẹ máa ń jẹ mí níhò. Mo kí yín pé ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín pé oore báyìí láàmú bára wa ṣe o.